Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ Yorùbá tí ń bẹ ní ìpínlẹ̀ Kánò àti àyíká rẹ̀. Ọ̀rọ̀ tó ń lọ ètò wa tí à ń mú wá sí etígbọ̀ yín ní àtìgbàdégbà òun náà la tó gbé wá ní òní. Gẹ́gẹ́ bí a sọ fún yín pé ní orí ọ̀rọ̀ tó ń lọ, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààrẹ mùsùlùmí èyí tí àwọn ìjọ Fìtíátù fi jẹ tí à ń gbà bí a ń gba igbó ọtí ní àsìkò yìí. A sọ fún yín pé a ní fi igbá kan bọ̀ kan nínú. Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn gbàngbàngbàn ni a máa pè wá sí orí afẹ́fẹ́ láti wá máa bá ẹ̀yin mùtúmọ̀ wa sọ̀rọ̀. Gbogbo ohun tí wọ́n bá ń sọ tí ẹ bá ń gbọ́, ẹ jọ̀ọ́ ẹ dákun a bẹ̀ yín. Gbogbo ẹni tí wọ́n máa fèsì lórí Facebook wa ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìta tàbí àbùkù kó wà nínú èsì tẹ́ ẹ bá máa fọ̀ fún wa. A fẹ́ tún nǹkan ṣe ni a fẹ́ bàjẹ́. Àtúnṣe ni a gbọ́dọ̀ máa wá ètò àlàáfíà, torí ètò àlàáfíà la fi gbé ètò ìkalẹ̀, kí Ọlọ́run ọba kó fún wa ní àlàáfíà. Báyìí lónìí mo ti lọ wá ẹnìkan èèyàn kàǹkà láàrin àwọn tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, pàápàá jùlọ láti Ọba in Council. Wọ́n wà ní orí ìjókòó báyìí léyìí tí màá sọ fún wọn kí wọ́n ṣe àfihàn ara wọn fún ẹ̀yin ará ilé. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gan-an olóòtú. Orúkọ tèmi ni Kamaldeen Bámidélé. Mo jẹ́ olùdarí àwọn òṣìṣẹ́ Aṣíwájú Muritàlá Alimi ṣẹṣẹ táwọn onírìnà ń pè ní Chief of Staff. Ẹ kú ètò. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ pé a pè yín tí ẹ wá. Gbogbo ohun tí ẹ fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo ohun tí Ọlọ́run bá ṣe fún yín tí mí ètí kò mí, Ọlọ́run ọba láàánú jùlọ yóò máa fi ìlọsíwájú àti ìfọ̀kànbalẹ̀ sínú ìgbésí ayé yín. Báyìí ohun tó fà á tí a fi pè yín wá sí orí afẹ́ lórí ọ̀rọ̀ ààrẹ mùsùlùmí tí àwọn ìjọ Fìtíátù díìnì jẹ. A fẹ́ mọ̀ kí ni ẹ̀tọ́ tí Ọba in Council ní láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààrẹ. Ẹ ṣeun gidi gan-an olóòtú. Inú mi dẹ̀ dùn pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ohun kan tí ẹ lò wípé ìjọ Fìtíátù wọ́n fi Alhaji Monsuru Lafẹ́nwá ṣe ààrẹ mùsùlùmí. Tí ẹ bá wò dáadáa, because awuyewuye tó ń lọ, Yorùbá sọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ òkèrè tí ò bá lé ó máa dín. Ipa wo ni Ọba in Council kó lórí ọ̀rọ̀ yìí? And àwọn tí ọ̀rọ̀ yìí kàn bóyá láti Fìtíátù díìnì àbí ní sáìdì ìbò mi yàtọ̀ sí Ọba in Council, gbogbo ọkọ tó ń sọ fún àwọn èèyàn níta bí ọ̀rọ̀ ṣe rí kọ́ nìyẹn. Nǹkan tó wá bù ni pé ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, àwọn Fìtíátù díìnì wọ́n mú invitation lọ bá bàbá ọba kábíyèsí Ọba Sàlíù Olówó ní Palace. Láàrin bàbá àti ẹni tó jẹ́ alága Fìtíátù díìnì ọ̀rọ̀ ti wáyé pé ẹ fẹ́ ṣe irú nǹkan báyìí, ẹ jẹ́ káwọn mọ bí gbogbo ẹ ṣe rí, because ẹ fẹ́ jẹ ààrẹ mùsùlùmí tẹ́ fẹ́ jẹ yìí, gbogbo àwọn ìjọ ṣé àgbẹ̀ yìí kan sọ pé Fìtíátù díìnì nígbà tí a bẹ̀rẹ̀ ètò sí pé wọ́n tó ṣe pé ẹ̀yin nìkan lè máa fún àwọn pípò ìlóye. Tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ò lọ́wọ́ sí i. Mo rò pé ìyẹn wáyé láàrin bàbá ọba àti ẹni tó jẹ́ alága Fìtíátù díìnì. So lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ dẹ̀ lọ síwájú tó di pé bóyá awuyewuye ṣẹlẹ̀, àwọn èèyàn gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ má di aáwọ̀. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, nǹkan tó yà mí lẹ́nu ni pé lẹ́yìn àrètò àwọn èèyàn ń pa káàkiri ni pé bóyá Aṣíwájú Muritàlá Alimi ṣẹṣẹ mi ò fẹ́ kí Lafẹ́nwá jẹ oyè yìí. Ẹ béèrè dáadáa lọ́wọ́ àwọn tí wọ́n ṣètò. Ìjẹ́gbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí gan, ṣé Aṣíwájú wà nílùú? Because gbogbo àkókò tá à ń sọ yìí, Aṣíwájú wà l'Ábùjá. Ọ̀rọ̀ orí fóònù náà kàn ń bára wọn sọ pẹ̀lú bàbá pé báyìí. Mo dẹ̀ rí pé ó ní ẹgbẹ́ kan, wọ́n pẹ̀gbẹ́ ẹ̀ ní Prestige Committee of Friends, tó yẹ pé àti Aṣíwájú Muritàlá Alimi ṣẹṣẹ àti Alhaji Monsuru Lafẹ́nwá wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ yìí. Ó kù bí ijọ́ mélòó kan kí ìnáwó yìí wáyé. Ẹgbẹ́ yìí náà gbé ìgbésẹ̀ lórí kí ìrẹ́pọ̀ tó
tí òfin dẹ̀kan awuyewuye pé wọ́n parí ọ̀rọ̀ tí mo sọ yìí alẹ́ ọjọ́ Wednesday lọ́jọ́ yẹn wọ́n ṣe ìpàdé níbi tí ààrẹ àwọn President Committee of Friends wà títí di aago 11 alẹ́ jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá wọ́n dẹ̀ yanjú ẹ̀ lọ́jọ́ yẹn pé tó ọ̀rọ̀ yìí o kò ń ṣe nǹkan tó le ìtọ̀gẹ̀dẹ̀ ni kò ń ṣe nǹkan tó yàn ń yọ àdá sí ìjókòó lè fún olóyè jẹ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ ẹgbẹ́ ni wá ọ̀rẹ́ ni wá ìyẹn aṣíwájú mò ń kò tí báyìí á ṣe ayẹyẹ ìlọ́nà tó máa yẹ but ìjọ tó lágbára láti ṣe kìíní yìí àwọn ní Yorùbá Muslim Council ibi tí wọ́n fi ọ̀rọ̀ tí sí ìyẹn lálẹ́ ọjọ́ tí mo sọ pẹ́rẹ́ tó máa dọjọ́ kejì lágbo pé wọ́n sàbò ìwé ìpẹ̀jọ́ láti ilé-ẹjọ́ ẹ̀yẹn Fìtíátùdín wọ́n pe ọba Yorùbá lẹ́jọ́ lára àwọn tí wọ́n kó sábẹ́ òun náà ni Aṣíwájú wà so tẹ́ bá wo ọ̀rọ̀ tí mo fẹ́ ra narrate fún yìí kò ń ṣe kó tó hard lọ títí nínú ìjọ bíi 13 àbí 14 ta ní tó jẹ́ tọmọ Yorùbá ní Kánò ok ẹ jẹ́ kí n lé kíní kan sí ní ilẹ̀ Yorùbá ta ti wá alhamdulilayi ọmọ olúmi ló jẹ ààrẹ mùsùlùmí gbogbo Yorùbá land dé Edo àti Delta ní Alhaji Dauda Makanjuola tí wọn mọ̀ sí Dídàmà àwọn oná fi bàbá yìí jẹ oyè ààrẹ tí wọ́n jẹ is the League of Imam the entire Yorùbá so ibi tí awuyewuye ti wà nìyẹn kò dẹ̀ sẹ́yìn tó ní pé kí Alhaji Láfẹ́ máa jẹ́ pé ẹ jẹ́ ká rìn lọ́nà ẹ̀tọ́ now Muslim Council òun ló kó gba wa ìjọ Islam jọ àwọn ẹlẹ́sìn Islam jọ ní Kánò àwọn ló lẹ́tọ̀ọ́ láti fi wọn jẹ oyè so tó bá ní ọba Yorùbá ọba yẹn Council dá sí àwáwí ni bàbá ni wọ́n lọ fún ní lẹ́tà tó bá rẹ̀ fún bàbá ní lẹ́tà ẹni tó jẹ́ bákejì dẹ̀ ẹ mọ̀ bí bàbá ti dàgbà so ìwọ̀n bàgbà tó wà ní wọ́n gbìyànjú láti jẹ́ pé kí wọ́n resolve ọ̀rọ̀ yìí but ó jẹ́ nǹkan ìbànújẹ́ pé àwọn ìwà ò fi ara balẹ̀ dáadáa so èyí náà lè gbé ọba lọ sí ilé ẹjọ́ ẹ̀dẹ̀ mọ́wé Yorùbá wọ́n ní ìjà máa ń ti ilé ẹjọ́ dé ká tó di ọ̀rẹ́ mo rò pé ilé ẹjọ́ tí àwọn ẹni yìí tán gbé ọba Yorùbá lọ nígbà ló fà á tí ọba nǹkan ṣe wá kọ́mi ìfúnlẹ̀. ọba ìkànsù ó lọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yìí fún àwọn ọlọ́pàá láti dá àwọn ẹgbẹ́ Fìtíátù dúró láti ṣe ẹ̀tọ́ oyè orí ààrẹ yìí ètò oyè ààrẹ mùsùlùmí yìí kí ló dé tí ó jẹ́ pé ọba ìkànsù ló lọ fi ọ̀rọ̀ lọ tó ọlọ́pàá létí. ẹ ṣeun gidi gan ṣe rí kò bá wù mí ó ní ẹnìkan tí a ń pè ní akọ̀wé ọba ẹni máa fún ní ìgbésẹ̀ tó yẹ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́mi sọ lé ní mo pera mi as chief of staff Aṣíwájú because ìbálórúkọ jẹ́ pọ̀ lórí Aṣíwájú so ẹ̀tọ́ tèmi dẹ̀ ni pé gbogbo nǹkan tèmi mọ̀ because kò sí bí nǹkan ṣe máa lọ láàrin tí mo pè ní olórí ọ̀gá mi tí mi ní máa mọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ṣẹ́rí mo sọ lẹ́ẹ̀kan wípé ìwé ni wọ́n lọ fún bàbá fún wọn ní ìmọ̀ràn wípé kò yẹ kán ṣe báyìí tó wọ́n dẹ̀ ti tọmọdé bọ̀ wọ́n ta gidi bọ̀ pé dandandandandan àwọn máa ṣe àwọn kan dẹ̀ ń kú lábẹ́lẹ̀ even nínú ìjọ yẹn gan ó láwọn àgbààgbà ìjọ yẹn gan tí wọ́n ń sọ wípé ẹnu àwọn ò káwọn táwọn fi ṣe lórí ìjọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bèrè ní ọwọ́ wọn wípé ẹnu àwọn ò káwọn o now in the so do ẹ wá ń bá bàbá ọba lu agídí pé ẹ ṣe ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bàbá dẹ̀ ń jẹ́ kọ́ mọ̀ pé mọ́ṣáláṣí tẹ̀ ń wo yìí bàbá tó bí àwọn òun gan nípìnlẹ̀ lórí mọ́ṣáláṣí náà ẹ jẹ́ ká ṣe kinní lọ́nà tó yẹ now láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ó dẹ̀ nọ́mà ní peter wáyé ibi tí òfin bá ti wá pé nǹkan tó ń ṣẹlẹ̀ tó fẹ́ ṣe yìí o ó lè bí àáwọ̀ sílẹ̀ lọ́jọ́ iwájú ẹ dúró ẹ má ṣe báyìí ẹ ṣe jẹ́ nìyẹn. Pẹ̀lú àwọn èsì tẹ́ fún wa lórí àwọn ìbéèrè wa wọ̀nyí mo fẹ́ bi í léèrè jẹ́ ní òfin kan ti rẹ̀ wà tó fún ọba ìkànsù láṣẹ láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí tó bá ń lọ nínú ìjọ mùsùlùmí. ẹ ṣeun gidi gan ṣe rí ó ní ètò kan tí wọ́n ń ṣe lórí rédíò ṣe rí irú ìbéèrè yìí bí bàtà bá fẹ́ máa wá ẹ̀sùn síra wa lẹ́sẹ̀ ní ìlú kàkó gbogbo ìní á dáyín lóun lọ́nà tó yẹ ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ wíta wáyé ilẹ̀ haúsá yìí ká fi ṣe ǹjẹ́ tí wàhálà bá ṣẹlẹ̀ nínú ìjọ Islam ṣé wọ́n lè kó déwájú emir
tó bá kó déwájú ẹni tó jẹ́ Sẹ́ríkì Kánò yẹn Emir láwa ní pé tó a ní káàdì ń bẹ̀ a ní grand card ń bẹ̀ o Sharia committee wa nǹkan kan báyìí mo dẹ̀ ń sọ fún yín pé ọ̀rọ̀ invitation ló bí kíní yìí so bóyá ẹ bá dẹ̀ mọ́ ní ọba tí gbogbo ẹ̀sìn ni even àwọn tó jẹ́ lẹ́sìn kejì tó bá ní awuyewuye wọ́n lè kó níwájú ọba kọ́ bá dẹ̀ gbìyànjú nǹkan tó bá yẹ kán ṣe lórí ẹ̀ so ṣé mo pé ìgbà míì a máa ń refer sí nǹkan as constitution lẹ́yìn kó bí ọ̀tẹ́ pé à ń pè ní common sense tẹ́ pé tí nǹkan bá ṣe lọ la ṣe máa tó ọba ò dá wọn dúró ok ìgbà tí wọ́n ń fa ọ̀rọ̀ tá à ń sọ yìí sà wọ́n refer àwọn people yìí pé ẹ lọ bá Yorùbá Muslim Council and wọ́n dẹ̀ invite àwọn Yorùbá Muslim Council wọ́n invite wọn wá sí palace alága wọn wà ń bẹ̀ àwọn ìjọ bíi 8 wà ń bẹ̀ wọ́n ní pé tó ọ̀rọ̀ yìí o àwọn ò ní nǹkan tá a lè ṣe lórí ẹni kẹ́ lọ yanjú ẹ̀ torí ẹ̀yin lálákòóso Islam but èmi wá ń sọ fún yín lẹ́yìn sáà even ìlú tán ti bí wa bóyá Olúbàdàn ọmọ Ìbàdàn ní èmi tí nǹkan kan bá ṣẹlẹ̀ bí awọ ìjẹ́ ọmọ ìlú tó bá kó ọ̀rọ̀ wá síwájú ọba ò lè lò ó pé mo fẹ́ kí nǹkan lọ nítùbí nìbí kó dẹ̀ ní pé òkè ẹ jẹ́ ká ṣe bí ilé bó ṣe kó wà nílé yìí. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan pàtàkì láàrin ọmọ Yorùbá nípínlẹ̀ Kánò tí a wà kí ni ọ̀nà wo lẹ̀ ń gbà ipa wo lẹ̀ ń kó láti rí wípé àlàáfíà jọba láàrin àwọn ọmọ Yorùbá torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ń fa gbọ́nmi sí omi òtó kódà láàrin ìlú sílùú ká tó wá sọ pé láàrin ẹlẹ́sìn mùsùlùmí síra wọn. ẹ ṣeun gidi gan ẹ wá sọ pé èèyàn kan pàtàkì gbogbo wa náà la pàtàkì ní ìlú àwa kan ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ẹtún jẹ́ aṣíwájú Yorùbá lẹ́yìn ní Kánò ṣe rí irú ọ̀rọ̀ tá à ń sọ yìí inú mi bá dùn tí alága Fìtíátùdé ìyẹn ọ̀rẹ́ mi Ishaq Abdullahi ọlọ́kẹ́mi tó bá wà ní Kánò ní àyè ara mi ó ní àwọn ìgbésẹ̀ kan tó nígbà tí mo gba wúyẹ ìṣẹ̀lẹ̀ mi ì sí nílùú tí mo dẹ̀ ṣe dé agbé àwọn ìgbésẹ̀ kan débi pé àwọn àtẹ tó jẹ́ akọ̀wé mọ́ṣáláṣí wọn àjọ pàdé níbì kan àdẹjọ́ sọ̀rọ̀ kí lẹ fẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní kẹfì ti ṣàlọ́ aṣíwájú fúnra rẹ̀ gan kò fẹ́ wàhálà kí àlàáfíà wà lórí ọ̀rọ̀ yìí mo wá sọ fún mi tó bá di ọjọ́ kejì o màá pè é sí ọ́fíìsì aṣíwájú ẹ jẹ́ ká trash ọ̀rọ̀ yìí àtúntà ìlú pé ẹ bí wọ́n léèrè and bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìpínlẹ̀ 8 ló wà lábẹ́ Yorùbá community mo ti meet àwọn olórí ìpínlẹ̀ 5 lórí ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ lè dúró sókèrè kẹ máa dájọ́ ẹ súnmọ́ aṣíwájú kẹ gbọ́ nǹkan tó ń jáde ní ẹnu wọn so tó bá dẹ̀ ní anything contrary pẹ̀lú nǹkan tí mo ń sọ wọ́n lè wá tẹ bá tún pè mí jọ́ mi màá tún wá síbí báyìí so tẹ bá bèèrè lọ́wọ́ Alhaji Ishaq ọlọ́kẹ́mi wọ́n á sọ irú wàhálà tí mo ṣe adáṣíwájú fúnra wọn wọ́n gbìyànjú ǹjẹ́ mọ̀ pé nìkan bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn wọ́n ṣe ìpàdé kan Alhaji Láfẹ́wá Alhaji Nura Yahaya Alhaji Imam Fasasi aṣíwájú àti mùndírù wa kọ́nà bá wa fi àlékún àláfíà fún bàbá àti ẹnìkan tí mi rántí wọ́n ṣe ìpàdé bòńkẹ́lẹ́ láti rí pé kí ọ̀rọ̀ yìí kó níyànjú ọjọ́ kejì aṣíwájú fúnra wọn ni wọ́n kó àwọn ẹni lẹ́yìn láti lọ síwájú bàbá láti resolve ọ̀rọ̀ yìí lẹ́gbàá tó débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó tún jáde lẹ́nu àwọn tí ó wá ṣe rí olóòtú ẹ má bínú kémi náà fẹ́ gbé padà sẹ́yìn ṣe rí ọ̀rọ̀ yìí ó ju bí a ṣe ń wo ìlọ ṣe rí Yorùbá dẹ̀ ni pé wọ́n lámùkún ẹrù ẹ wọ́ olókè ẹ̀wò sàlẹ̀ ṣe rí láàrin mi tí mò ń sọ̀rọ̀ àtẹ́ntọ́ fẹ́ fi joyè ààrẹ àti àwọn àtọ́lọ́run wọ́n á mọ̀ yìí pé táwọn bá ti gbégbèsè kan lẹ́yìn síwájú gbogbo tó ń wúlẹ̀ ìpìlẹ̀ wúlẹ̀ ó dàbí ẹni pé bẹ́ẹ̀ ṣe wáyé olóòtú ẹ fẹ́ gbàyàwó mi mo pariwo sáyé pé ẹ ṣe gbàyàwó mi o ẹ dẹ̀ fìyàwó mi sílẹ̀ ó wá dúdú ọdún kan ní ọmọ mi lẹ fẹ́ fẹ́ ṣé mo lè trust irú èèyàn bẹ́ẹ̀ yẹn pé kó fẹ́ ọmọ mi èèyàn tó fẹ́ gbàyàwó mi tẹ́lẹ̀ so ọ̀rọ̀ yìí ó ju báyìí lọ ṣé rí tabaníkà máa tu ó kàn ń dùn mí pé ẹ bá lọ sórí ayélujára yẹn social media oríṣiríṣi làwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ tó sùn sọ èyí tó bá dẹ̀ yọ kálukú náà máa sọ bẹ́ẹ̀ ẹ tó bá fẹ́ gbóòótọ́ rọ̀ kó wá máa béèrè èmi máa ń challenge àwọn èèyàn pé ǹjẹ́ ẹ lọ síwájú aṣíwájú yìí kẹ́ béèrè kan àbí méjì lọ́wọ́ ẹ̀ àbẹ́ fún ní ìmọ̀ràn kan tí ò dẹ̀ ní ṣe lórí ọ̀rọ̀ yìí. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa tẹ́fì fi yé gbogbo mùtún wà wípé ẹ̀yin ni olùdarí gbogbo ètò tó ń lọ lábẹ́ Ọba in Council. fún aṣíwájú in person.
inú owó dùn tẹ́ bá lè fún aláǹfààní láti bá aṣíwájú gangan sọ tó gbogbo ọ̀rọ̀ yìí pátápátá orí aṣíwájú ló ń dá lé so á sì dáa kí àwọn náà kí wọ́n bá àwọn mọ̀túnmọ̀wá sọ̀rọ̀ káwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ náà bá kù sí. ẹ jẹ́ kí n yá èdè Gẹ̀ẹ́sì kan lò àwọn anìkíní kan door is always open ṣe rí nídìí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí gan kẹ́tọ́ rí aṣíwájú ẹni mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ǹjẹ́ lágbájá báyìí tí ìfún àwọn èèyàn tí ò jẹ́ nǹkan kan kátẹ̀ tó wá pẹ́yìn tẹ gbé ètò ńlá dáadáa báyìí lọ́wọ́ ẹlẹ́fẹ́ rí aṣíwájú wọn sí nílùú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá wọ ìlú lẹ́nìí kọ́ máa bọ̀ láti wọ̀ kẹ́lẹ́fẹ́ rí wọn kọ̀ láti wá síbi tájókòó sí yìí wọn kọ̀ so ìyẹn ń ṣe nǹkan tó jẹ́ nǹkan tó lágbára ẹ máa rí wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ àsìbẹ̀ aṣíwájú gan ó máa ń fara ó jẹ́ nǹkan tó fara wálejò gidi gan. ọ̀rọ̀ ni ẹ gbọ́ lẹ́nu àlejò wa pàtàkì ní ọjọ́ tòní tí Ọlọ́run bá tún fún wa ní àǹfààní láti pè yín wá sí orí afẹ́fẹ́ ní agbára Ọlọ́run á tún máa pè yín torí pé ẹ pa òwe kan lẹ́ẹ̀kan ẹni amúkùn ẹrù rẹ̀ wọ́ olókè lẹ́ ń wò ẹ wo ìsàlẹ̀ àmọ́ ó yẹ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa gbogbo bí wọ́n ṣe ń sọ sí mo fẹ́ kẹ́ máa dé èsì tẹ́ ẹ̀ bá máa fún wa tàbí àwọn ìmọ̀ràn tẹ́ ẹ̀ bá máa fún wa ẹ jẹ́ kó jẹ́ ìmọ̀ràn pàtàkì tí ó lè mú àlàáfíà jọba láàrin ọmọ Yorùbá ní tilé tòkó ètò wa ètò yín ọ̀rọ̀ tó ń lọ kò pọ̀ lórí afẹ́fẹ́ ó sì lọ bó bá ṣe ń wọlé láàmú jù sí ẹ̀yin láàmú bá àwa lẹ́ẹ̀mọ́ rí ọkọ mi ọ̀padà Abdulsemi Tìámíyù àgbà. ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́jú ra gbà wọlé. ọ̀rọ̀ tó ń lọ sẹ́ ẹ bá wa kíyèsí dandan ni. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́jú ra gbà wọlé o.